kù ọdún kan báyìí tó máa pọ́gọ́ta ọdún tí mo wọ ìlú Ile-Ife. Àwọn bàbá wa sì máa ń pa lówe, wọ́n ní awọ̀lú mọ̀tẹ́ ìwọ̀n ara ẹ̀ ló mọ̀. Ọba tí mo kọ́ bá ní Ifẹ̀, ọba Adérẹ̀mí ni, ọba Àjẹta. Ojú mi ni bàbá dágbére fáyé tí Olúbùṣe Ẹ̀rí Ogun Ẹ̀bìtìkì Mọ́gìrì tó débẹ̀. Tájọ́ ló 35 years, òun ló fi mí jẹ Chief Amúlùdún of the Source Ile-Ife. Nígbà tí bàbá wa Adéyẹyè Ògúnwùsì Ẹniìtàn tó ti dórí oyè, ní tá à ń pè ní àṣà àti ìṣe, culture and tradition, kò mẹ́hẹ nílùú Ile-Ife. Láì sọ fún wọn, àwọn ni wọ́n rí lára mi wípé bàbá yìí tá a máa rí nínú eré orí ìtàgé tí ó máa ń ṣe báyìí tó tún gbé àṣà lárugẹ, kò tàpá sí àṣà àti ìṣe. Èmi pilẹ̀pilẹ̀ ní ìfẹ́ kábíyèsí wa Ọọ̀ni Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀. Mo nífẹ̀ẹ́ sí Ọlọ́run dáadáa, ó dẹ̀ wá hardworking, ó dẹ̀ nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá ti embrace culture. Ìní ẹsẹ̀ mi ò ṣe ń jìnnà sí palace. Ó dẹ̀ ó ń ṣakitiyan all over the world, kì í ṣe ní ìlú Ile-Ife nìkan. Ó ń promote culture and tradition, ó ń promote Africa, ó ń promote Yorùbá ní gbogbo àgbáyé. So nípa bẹ́ẹ̀, Jalopi tó ń wò yẹn, so màmú ní ó ti dọdún 18 tí mo ti rìtáyà. Ṣé ọkọ̀ tí mo ń lò ń gbà mo rìtáyà yẹn ní oṣù Mágòdì wòyí. Nígbà tí kábíyèsí rí wípé ọ̀nà máa rí mi lórí ọ̀kadà, mo ní bẹ́ẹ̀ ni bàbá. Kí ló dé? Mo ní nígbà mo ti rìtáyà, mo ní mo rìtárí tí máa rówó maintain ọkọ̀ tàbí tí ó ra ọkọ̀ tuntun. Mo ní tí mo nígbò fẹ́ gbẹ̀mí mi, mo fọ̀gọ́ ẹ̀. Torí kò sí ikú tí ò radìẹ lọ́rùn lọ́rọ̀ tèmi. Èmi pé tọ́wọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà kí mo lọ fa fàkúfà léra mi lórí. Kíní tí bàbá gbọ́ yẹn kò wá dùn mọ́ bàbá nú. 3 years ago tó ń ṣe birthday tí mo lọ, olórí wọn, olórí Adémilúyì, òun ló sọ pé bàbá wọ́n ní ọ̀kadà ló gbé wọn wá sí géètì palace. Wọ́n wá lọ rìpọ́tù fún bàbá. Bàbá ní àárọ̀ ọ̀la kí wọ́n á gbé káà tèmi. Ó dẹ̀ mi pẹ̀lú ọmọ mi a débẹ̀ láàárọ̀ ọjọ́ kejì, wọ́n fi kọ́kọ́rọ́ káà lé wa lọ́wọ́. Káà lórí ìta tó ń dán bíi pé wọ́n ṣẹ̀ gbé e dé. Mo ti lò lọ́dún 3, kò wúkọ́. Bàbá náwó onara. Wọ́n mọ̀ nípa culture, wọ́n nífẹ̀ẹ́ Africa. Wọ́n fi ọwọ́ òsì júwe ilé ibi tí wọ́n ti bí wọn, ilé Gẹ̀ẹ́sì. Wọ́n fọwọ́ òsì júwe bẹ̀. Wọ́n dẹ̀ wá rí i pé irú bàbá tí ó ń gbé àṣà lárugẹ náà, ó yẹ ká encourage rẹ̀. Encouragement yẹn lèmi náà enjoy, tí mo sì ní lọ́kàn pé ibi àbábadé àjọmọ́.